lójú ilé ìyàgbẹ́ mi ni bàbá mi ti máa ń fi tipátipá bá mi láṣepọ̀. Ọmọdébìnrin ẹni ọdún 11 kan ló figbe ta. Bàbá ẹni ọdún méjìdínlógójì kan Moses Udoh ní ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ tí ṣolúìlú ìpínlẹ̀ Oǹdó ti fi sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n látàrí ẹ̀sùn fífi tipátipá bá ọmọ bíbí inú rẹ̀ lò pọ̀ tí wọ́n fi kàn án. Udoh ní àwọn ọlọ́pàá fojú rẹ̀ bá ilé-ẹjọ́ lórí ẹ̀sùn oníga méjì tó ní ṣe pẹ̀lú bíbá ọmọdé lò pọ̀ lọ́nà àìtọ́ àti ìdúnkookò mẹ́ẹ̀mí ẹni. Gẹ́gẹ́ bí ọmọ ọ̀hún ti ṣàlàyé pé bàbá òun máa ń fi tipátipá bá òun lájọṣepọ̀ nínú yàrá rẹ̀ tí ó sì máa ń dúnkookò láti pa òun tí òun bá sọ fún ẹnikẹ́ni. Gẹ́gẹ́ bí ọmọ náà ti sọ pé bí bàbá òun ti ń gbawájú wọlé bẹ́ẹ̀ ló tún máa ń gbẹ̀yìn wọlé, tó tún ṣe lálàyé pé láti ìgbà tí òun ti wà ní ọmọ ọdún 10 ni bàbá òun ti bẹ̀rẹ̀ sí ní hu ìwà pálapàla yìí pẹ̀lú òun tí òun kò sì lè káyé ìgbà tó ti fi tipátipá bá òun lájọṣepọ̀. Ó ní gbogbo ìgbà tí bàbá òun bá ti fẹ́ ṣe ìwà ìbàjẹ́ yìí ni ó máa ń yín rédíò rẹ̀ sókè kí àwọn alábàágbé wọn kí wọ́n má bàa gbọ́ ariwo eléyìí tí òun bá ń pa. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwíjàre látẹnu àwọn agbẹjọ́rò, onídàájọ́ májísírèètì ọ̀hún Tèmilọ́lá Olúṣọlá Olújọbí ni ó ti wá kọ ẹ̀bẹ̀ olùjẹ́jọ́ ọ̀hún tó sì pàṣẹ kí wọ́n lọ́ọ́ fi arákùnrin náà sí àtìmọ́lé ọgbà ẹ̀wọ̀n tí ó wá sún ẹjọ́ náà di ọjọ́ 10 inú oṣù kejìlá ọdún tá a wà yìí. Shakirat Arówólò Nurudeen ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Atótó Arére Online TV. Ẹ ṣeun tẹ́